Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí a bá ti ní àǹfààní láti máa wo ìkànnì yìí pẹ̀lú gbogbo ariwo tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ń pa táwọn èèyàn kan ń pa wípé àní àwọn fẹ́ àtúnṣe ní orílẹ̀-èdè yìí. Ibẹ̀ la ti rí àwọn màmá àtàwọn bàbá kan tí wọ́n ti gbé àpò sẹ̀mú kéékèèké dání lọ́wọ́ wípé àfi ẹgbẹ́ APC gangan làwọn tún fẹ́ lórí kejì o. Àmọ́ ibẹ̀ kọ́ là ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Eléyìí kàn jẹ́ àyàbá ni. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn ní orúkọ mi. Arákùnrin kan rèé tó jẹ́ pé ó ti ṣe iṣẹ́ ológun rí, ó sì ti gba oríṣiríṣi àmì ẹ̀yẹ nídìí iṣẹ́ ológun yìí. Arákùnrin yìí bọ́ síta, ó sọ àwọn ọ̀rọ̀ kan tí mo rò pé bíá kó má jẹ́ pé tí mi nìkan ni yóò gbọ́ tàbí ojú mi nìkan ṣo ni yóò rí. Màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ fọ́nrán yìí, kẹ́ ẹ wo fọ́nrán yìí dáadáa torí pé màá fẹ́ kẹ́ ẹ wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé àárín, láti àárín kọ́ títí dé ìparí. Kí ni arákùnrin kọ́kọ́ sọ náà? Lẹ́yìn ìgbà tí arákùnrin bá sọ̀rọ̀ tán, á wàá fi ohun tẹ́ fẹ́ ká fi hàn yín gangan, á wàá fi hàn yín ní pápápá. Jẹ́ ká gbọ́ ohun tí arákùnrin yìí náà tó ní fún wa. Tinubu máa tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ̀ẹ́dẹ̀ tí rí nǹkan kan wọ́n sì máa tún kó wọn. Ẹ jẹ́ ká sọ ọ̀tọ̀ ọ̀rọ̀. Àwọn kan wà tá a mọ̀ tẹ́ ẹ̀ ń ṣe irúkọ báyìí. Ẹ wo mi dáadáa, I'm a 3-star a captain. Ṣé rógun tí mo ti jà? Ṣé rí mi? Tilẹ̀kùnlé I will be stupid man of the century. Kí n wà ń bí kí n máa bá gynecologist àbí doctor. You can't be arguing with me in terms of security. And I'm saying pé mo gbójú mi síta. I'm not afraid. Ìbọn ti bá àwa yìí a survive. Ẹ jẹ́ ká kó lẹ́kọ̀ọ́. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kidnapping tó ń ṣe yìí, gbogbo àwọn gọ́fúnà iná lọ́wọ́ ń bẹ̀. Gbogbo àwọn president iná lọ́wọ́ ń bẹ̀. Ẹ gbàgbé ẹ̀. Àsìkò tí wọ́n wọ̀ sí jàjìkó búbù lọ. Àmọ́ Yorùbá ò lè mí. Àwọn kan sọ pé wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe autonomy ọ̀tọ̀lọ́tọ̀, wọ́n fẹ́ ṣe police kìnnì. Tẹ́ ẹ bá ti dé national assembly, ẹ jọ ẹ ti gbọ́ kán kọ national anthem rí. Wọ́n ń kọ national anthem mọ́. On your mandate we shall stand. Your mandate we shall stand. On your mandate ló máa ń kọ. So gbogbo yín ẹ wá lè parapọ̀. Children tó wà nù gbó yẹn. Ẹ wo bọ́n ṣe mú ọmọ ènìyàn, bọ́n ṣe dúnbú ẹ̀ bí bàtà bá ń dúnbú ẹran. In a country that have a president, ṣùgbọ́n láàrin ọdún mẹ́ta àbọ̀, èèyàn kan ti ná 160 trillion. Ẹ ti lọ yá kí lẹ fi ṣe. We were in Liberia, we were in Syria alone. Ẹ lọ wọ̀ wọn sójà wa, ẹ wá sọ wọ́n di jẹ́lì lẹ́nu. Jẹ́lì. Nigeria mi wá di yẹpẹrẹ. These people are not strong like a Chancellor's rebel. Ní Liberia, we have 5 warring factions. Nigeria mi we deal with them one by one. Èyí tí Chancellor lead. Mo fẹ́ dárúkọ wọn ká lè mọ̀ bí Nigeria mi ṣe strong. Ẹ wá wonder kí ló ṣàwọn Nigeria mi lẹ́nu. Tamu Major General Tangde, Tamu Brigadier General Tancha, because what he politicize military. President of the Sokokon, a whole Major General. So Kini Babami, the man don't care about you. Nigerian military are no longer independent. Ewobita Sisha Sailor the lady, she's in the Hague in Holland. Olóhùn fẹ́ gbà, we put him where he belongs. Ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́nu arákùnrin ọ̀gágun ológun yìí. Ẹ̀sìn yẹn ní ení akóríire lẹ́ẹ̀kínní àti ti kóríire lẹ́ẹ̀kejì. Àmọ́ tí ká má parọ́ fúnra wa, ogun ti wọ ilẹ̀ Yorùbá. Àwọn ẹbí agbésùmọ̀mí kan rèé tí wọ́n dédé wọ̀ ìlú Ìbàdàn wá, bó tilẹ̀ jẹ́ pé àtàná ní fọ́nrán yìí ti ń kákàkiri. Àmọ́ àwa ò fẹ́ láti máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ àbí òfegè ìròyìn wá sórí ìkànnì yìí. Ẹ farabalẹ̀ wo fọ́nrán tí mo fẹ́ play fún yín yìí. Báwọn Fúlàní yìí wọ́n ṣe kúrò nínú igbó tí wọ́n wọ odidi ìlú Ìbàdàn tí wọ́n wọ bẹ̀ wá. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Kí wà ní ìròyìn ayọ̀ orí kejì. Nígbà tá a bá wo fọ́nrán ilé yìí tán, màá wá fi ìròyìn ayọ̀ kejì èyí tí ọba Adeyeye èyí tí ó ṣe Ọọ̀ni ìrìṣà yìí tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá yìí ṣe nǹkan tó kó yà mí lẹ́nu. Àmọ́ ká tó lọ wò yẹn ná, gẹ́gẹ́ bá ti mọ̀ pé tìbítìrẹ òun la dá ilé ayé. Àmọ́ ibi tí ń bẹ nínú nǹkan ìtẹ́fẹ́ wò yìí, òun gan-an ló kọ́kọ́ fi hàn yìí. Lágbára Ọlọ́run kò ní jẹ́ ibi rí ni yóò jẹ́ fún àwa ọmọ ilẹ̀ Yorùbá. Àmọ́ eléyìí á jẹ́ ìtanijí àti ìtanilólobó ní kíákíá. Jẹ́ ká lọ wo fọ́nrán tí mo fẹ́ fi hàn wá yìí. Wo fún wọn tó bá mọ̀ wípé ogun ti wọ ilẹ̀ Yorùbá, ogun ti dé, ogun ti wọ ilẹ̀ Yorùbá, kó yá tètè yá lọ mọ̀ lẹ́ni ogun ti wọ ilẹ̀ Yorùbá o. Àwọn pípù yìí, àwọn ajínigbé, àwọn báńdíìtì, wọn ò sí nínú igbó mọ́ báyìí o. Wọ́n ti wọ gbogbo agbègbè, wọ́n ti wọnú àdúgbò, wọ́n ti wọnú street. Ẹ ṣáà bí bó ṣe ń rìn kiri, wọ́n sọ pé àwọn làwọn nílẹ̀, àwọn làwọn ní everywhere. Wọ́n ti kó nu gbó báyìí o, wọn ò dẹran mọ́ báyìí. Àwa èèyàn ní ẹran, àwa Yorùbá ní ẹran tí wọ́n ń wá kiri báyìí pẹ̀lú ìbọn, pẹ̀lú àáké, pẹ̀lú àdá, pẹ̀lú ọ̀bẹ. Níwọ̀n tó ń rò pé bóyá eré ni, kì í máa ṣeré. Ọjọ́ ẹ máa ṣí àwọn fídíò yìí, kékulé kó gbọ́, kó sọ fún toko, kí àdán kó gbọ́, kó rò fún bẹ̀. Ẹ wo bí ṣe ń rìn kiri gbogbo street.
ẹ wò ṣe rìn kí gbogbo street gbogbo àdúgbò àwa Yorùbá ni wọ́n ń wá kiri o ogun ti dé o ogun ti dé o ogun ti dé o ẹ tún wò ní èní yìí ẹ tún wò nílùú Ìwó Road nílùú Ìbàdàn àwọn tí wọ́n tún kí láàárọ̀ nìyẹn o àwọn ìjọ Àmọ̀tẹ́kùn ẹ wo gbogbo tí wọ́n bá lọ́wọ́ wọn ẹ wò àwọn ọ̀bẹ yẹn ẹ wò bó ṣe kọ́ọ̀fù ẹ wò àwọn ìjà olóró tí wọ́n mú káàkiri torí Ọlọ́run ogun ti dé o ẹ tún wò ilé ìjọsìn tí wọ́n tún lọ kọlù ẹ wò wọ́n tún kó èèyàn méje lọ wọ́n kó ọkọ wọ́n kó ọmọ ẹ wò yẹn bó ṣe ń sunkún ìyàwó pásítọ̀ ló sunkún yẹn o nítorí Ọlọ́run nílẹ̀ Yorùbá ogun ti dé share fídíò yìí kó dẹ̀ fi kọ́mẹ́ǹtì léde lágbára Ọlọ́run ọba àjálù abú tí ó wọnú ilé wa tí ò ní jẹ́ ká lè ṣe ọdún nínú ayọ̀ Ọlọ́run ò ní jẹ́ kó kángun sí wa o Ọlọ́run ò ní jẹ́ kó wọnú ilé wa o síbẹ̀síbẹ̀ náà àwọn tó kàn yẹn ó ti kà wá náà ní Yorùbá jọ ní gbogbo wa ogun ti dé o ogun ti dé o ogun ti dé o wọ́n ti yí wa ká o àwọn ọlọ́kadà tí ó ń gbé wa káàkiri àwọn ló ń da màálù wọnú àdúgbò wọn wá da màálù kiri mọ́ báyìí àwa Yorùbá ni wọ́n ń wá kiri o ogun ti dé o ọmọ Yorùbá múra o ogun ti dé o ní sọdún ìbànújẹ́ ọdún ayọ̀ láṣẹ o mo mọ tí mò ń sọ o mo mọ tí mò ń sọ o etí ti wá ń kún o lórí WhatsApp every day o mo mọ tí mò ń sọ o mo mọ̀dí tí mi ò fi ṣe content pé mo ń fún yín ní àwọn ìròyìn báyìí ni o kọ́nà máa fi ṣe ẹ̀ṣọ́ wa o mọ̀jà sọdún ní ìbànújẹ́ o ẹ share fídíò yìí o ogun ti dé o ẹ share fídíò yìí o. ẹ̀dọ́nù ìjọba àmúpọ̀tá ẹ̀mọ́sánú mi ẹgbà mi dí o ẹgbà mi ní kẹ́ bá mi darí àwọn ọmọ mi sílé àtọkọ mi o àtàwọn olùjọ́sìn tó wà bẹ́ẹ̀ náà o Ọlọ́run ọmọ ni mo fẹ́ Ọlọ́run ọmọ ni mo fẹ́ ó ní mo fẹ́ gbà mí o ẹ̀tọ́rọ̀ Ọlọ́run ọmọ yẹn ò ní kú kò sì ní rà ẹ̀dọ́gbọ̀ ẹ̀tọ́rọ̀ Ọlọ́run ẹgbà mí o ẹgbà mí o ẹgbà mí o. àbí kí la wá kàn bẹ́ẹ̀ Ọlọ́run nílùú tó lọ́ba tó níjòyè tá a ní àwọn olórí tá a láwọn ìjọba ìwọ Ọlọ́run wọ́n sọ pé a kì í gbélé ẹni ká fọrùn rọ̀ ìta àfi ń rọ́ bẹ́ẹ̀ ó ti ju ọrùn lọ o ìjọba wa ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ mẹ̀kúnnù kérora àbí kí wàá lè lé nítorí Ọlọ́run ẹ share fídíò yìí àbúrò ọmọ ní kàn wá o àbúrò ní kàn wá iṣẹ́ Ọlọ́run tó dájú àbò ẹ̀ tó péye Ọlọ́run ọmọ ní ká kó lórí gbogbo wa ẹ̀wọ̀n táwọn ilé dì mọ́ra láàrin ìlú nílùú Ìwó Road nílùú Ìbàdàn ẹ̀wọ̀n tí wọ́n dì mọ́ra kí ló dé ṣèbí inú igbó lèèyàn máa ń di gbogbo eléyìí mọ́ra sí síbẹ̀síbẹ̀ inú igbó yẹn náà wọ́n tún jiyàn gbé síbẹ̀ ni wọ́n tún ti wá ń wọ àárín ìlú báyìí nítorí Ọlọ́run táwọn ìjọ Àmọ̀tẹ́kùn nílùú Ìbàdàn nílùú Ìwó Road tí wọ́n bá ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ báyìí kí wọ́n rí àwọn eléyìí mú nítorí Ọlọ́run ta ni wọ́n fẹ́ pa mọ́jú báyìí àmọ́ṣẹ́ ibi tí wọ́n fẹ́ ṣe mọ́jú Ọlọ́run o ìṣọ́ wa mà dọwọ́ rẹ o ààbò wa dọwọ́ rẹ Ọlọ́run o ẹ share fídíò yìí Ọlọ́run mọ̀ ṣàánú. fọ́nrán náà ti wò tán ní pápá yìí mo sọ fún yín pé níyìn yìí àní máa fàrọ̀ wa kó gùn lọ pẹ́ títí oríire tí ń bẹ́ẹ̀ rè o bàbá wa Ọọ̀ni Adeyeye gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan bàbá yìí ṣe kankan tó jẹ́ pé ó wú mi lórí lọ́pọ̀lọpọ̀ kódà ó yà mí lẹ́nu wípé bàbá yìí ń ṣe nǹkan lábẹ́lẹ̀ èyí táwa ọmọ Yorùbá tí a kò rí ṣẹ́rí fídíò tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ lókè yìí bàbá yìí gangan ni wọ́n ṣe gbogbo àwọn ìgbésẹ̀ rí tí wọ́n gbé àwọn ìgbésẹ̀ yìí láti inú ọkàn wọn èmi tilẹ̀ rò pé bóyá ọba yìí jẹ́ kò tẹ̀ ní kankan tó ní fún wa àbí ó kàn fẹ́ fi àwọn ọmọ ilẹ̀ Yorùbá lẹ̀ kí ìyà jẹ wá pátápátá àmọ́ bàbá yìí kò rí bẹ́ẹ̀ o jẹ́ ká mọ̀ pé ọmọ ọkọ Yorùbá òun ni àwọn ṣe kí nìkan tí bàbá yìí ṣe fọ́nrán náà jẹ́ kí n play ẹ̀ fún yín kẹ́ wo àwọn iṣẹ́ ribiribi tí ọba Adéyẹyè Ọọ̀ni Ọ̀jájá èyí tí wọ́n ṣe ká mú tẹ̀gàn kúrò ká tó bọ́ sí èyí tí ó tún kàn ní kíákíá jẹ́ ká lọ wo fọ́nrán yìí. ẹ̀yin ọmọ òtún àjíire mi just because he doesn't talk too much and it's not an empty barrel that makes the loudest noise doesn't mean he careless about the insecurity going on in our land. Ìyẹn bàbá mi Ọọ̀ni Ìrìṣà mo ní kí n tún gbé yín débẹ̀ lẹ́ẹ̀kan sí ni kí n dá yín padà sí memory land. Ó yẹ ẹ wò àwọn èèyàn kan ẹni ibì kan náà ni ò jẹ́ ó ṣeé ṣe àní ẹ tún wò olóye ọlọ́gbọ́n tọ́lọ́run jogún ọpọlọ fún tó dẹ̀ nífẹ̀ẹ́ orírun rẹ̀ òun ni mò ń bá wí ó yẹ wò ó
Baba Tadenikawo, Onirisha, my natural supreme father. When I say natural, do you know what that means? Natural. Ó mean pé kò wà forceful. Ó mean pé kò wà forceful. Ó mean pé kí ni o, kí ẹ̀sìn tó dé ló ti ń jó lórí wa. Ó mean pé àníṣe kí wọ́n tó colonize di wa ló ti ń jó lórí wa. Ó mọ ohun tó ń ṣe. Ẹ̀yin ọmọ Oòduà Ajíire mi, ẹ ṣáà rí bó ṣe ń lọ l'Ògbómọ̀ṣọ́ tí àwọn ọmọ ọkọ̀ Oòduà Ajíire tí a lè sùn tí a lè wo tá à ń pòsì ní gbogbo ìgbà. Ẹ ṣáà rí àwọn ọ̀tọ̀ onírun wa. Ǹjẹ́ rí wọn kí wọ́n ṣe bẹ́ẹ̀ àlójú ti là báyìí àti wá mọ̀ yàtọ̀ àti wá rí dáadáa. Ọlọ́run ló máa kó wa yọ, á dẹ̀ kó wa yọ lọ́wọ́ ọ̀tá ilé àti ọ̀tá òde. Ohun tí Ọ̀ọ̀ni Ọ̀jájá ìyẹn bàbá wa Adéyẹyè tí wọ́n ṣe tó jẹ́ pé yà mí lẹ́nu òun ni eléyìí. Bàbá kẹ́ ẹ pẹ́ lórí ilẹ̀, kẹ́ ẹ pẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́, kẹ́ ẹ fi rìgì jobi láṣẹ Ọlọ́run. Ẹ ṣe yẹn bẹ́ẹ̀. Ohun tó wá yà mí lẹ́nu wípé àwọn agbésùmọ̀mí yìí wọ́n tuntun ránṣẹ́ sí wa o. Kí lohun táwọn arákùnrin yìí kí lohun tó ń ránṣẹ́ sí wa fún? Òun ni wípé wọ́n sọ wípé kì í ṣe ohun táwọn fẹ́ gangan ni à ń sọ káàkiri, bí kò ṣe wípé wọ́n sọ wípé àwọn ò béèrè fún 1 billion tàbí ṣàríà lọ tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kankan, bí kò ṣe wípé àwọn ń sọ fún ìjọba wípé kí wọ́n fi àwọn ara wọn tí ń bẹ nínú àtìmọ́lé wípé kí wọ́n yọ̀ǹda wọn. Tí wọ́n bá ti yọ̀ǹda wọn ńkọ́, àwọn máa yọ̀ǹda àwọn pírísípà yìí àtàwọn ọmọ wẹ́wẹ́ yìí. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ pé ẹnu onípọ̀n òun láti ń gbọ́ pọ̀n. Jẹ́ kí n play fídíò yìí kẹ́gbọ́n tí arábìnrin ìyẹn pírísípà olórí ilé ìwé Ẹ̀sìnlẹ̀ school ohun tí wọ́n sọ tí wọ́n dẹ̀ ní fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Kóòtù Òjíire ní pápápá. Jẹ́ kí a gbọ́ ohun tí wọ́n wí. Place. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for 1 billion naira. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since. We have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just. Ohun tí pírísípà iléèwé yìí tí wọ́n ní fún wa, òun ni mo ṣe play tán yẹn fún gbogbo wa láti wò. Èyí tó wá fẹ́ dàbí irú rẹ̀ ni wípé ní ọjọ́ àná ìyẹn ọjọ́ Sunday tí a lò kọjá yìí, ibẹ̀ láti rí wípé àwọn Fúlàní ńkọ́ ni wọ́n ṣe giveaway lórí TikTok. Áàpù Black wọ́n ṣe giveaway lórí TikTok. Arákùnrin tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí ó wá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ lórí TikTok yìí fún gbogbo ọmọ Nàìjíríà. Kí lohun tó ṣẹlẹ̀? Arákùnrin yìí ó fẹnu rẹ̀ sọ wípé àtijọ́ àtimú àti erékeré kòkó ní kó bá àwọn. Kí lohun tó ṣẹlẹ̀? Arákùnrin sọ wípé nígbà táwọn bandits ń ṣe giveaway lọ́wọ́ lòun wá rò pé bóyá ara àwọn Nàìjíríà, ara àwọn erékeré tí a máa ń ṣe láàrin ara wa, òun lòun rò pé bí ó ń ṣẹlẹ̀. Ó ní kí àwọn ọmọ Nàìjíríà ńkọ́ kí wọ́n fi account number wọn sí orí fóònù wípé kí wọ́n send ẹ̀ sí àwọn. Àwọn rò pé TikTok pé giveaway ìnú lè ń ṣe ni giveaway bá di ọ̀ràn sárákùnrin yìí lọ́rùn. Nítòótọ́ àti lódodo ni àwọn bandits yìí ni wọ́n send 100,000 naira sí arákùnrin yìí ó sì wọlé. Àmọ́ lẹ́yìn ìgbà tí 100,000 yìí tó wọlé tán ńkọ́, kí lohun tó ṣẹlẹ̀? Ẹ gbọ́ lẹ́nu arákùnrin yìí fún ara rẹ̀. Ní pápápá jẹ́ ká gbọ́ ohun tí arákùnrin náà tó ní fún wa. Ìkan lára àwọn tí ó gba giveaway lọ́wọ́ àwọn bandits ìyẹn lórí TikTok ní 3 days ago, ìkan lára wọn lẹ̀ ń wò yìí. 3 days ago a rí àwọn bandits tí wọ́n ṣe live show. Wọ́n wá ní ẹni tó bá ti nídìí owó kó drop account number o. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n drop account number oríṣiríṣi Opay, PayPal ni wọ́n drop ní ìyẹn lórí TikTok.
lára wọn rèé ó gba 100,000 lóòótọ́ ẹ̀yin tèmi ṣùgbọ́n ó ti gbowó wàhálà ẹja gbọ́ nǹkan tó sọ. gbogbo ibikíbi tẹ́ bá ti wò mí mo ní kí n wá fi àsìkò yìí jẹ́wọ́ fún yín ni so lóòótọ́ àwọn bandits èmi náà mo come across orí FIP mi wọ́n wà lórí life ní àná yẹn jẹ́ on the 6th àti wà lọ́n December yìí so wọ́n ṣe live wọ́n dẹ̀ ń dé kó yé wa pé àwọn máa fún ẹni tó bá ti follow àwọn máa fún ní owó so èmi náà dẹ̀ follow wọn wà láàrin àwọn tí ó follow àwọn bandits mi wípé àwọn àwòrán ya pẹ́ nìyẹn kàn tó láti tax fund gbà mo follow máa yẹn ọmọ kékeré náà tiẹ̀ ní young boy so mo gbowó yẹn tán báyìí ní ímeèlì wọlé ẹjọ́ ọmọ Nàìjíríà ẹjọ́ ẹ ṣàánú wa o ẹ ṣàánú mi o $100 million náà ní kí n mú wá o $100 million náà ní kí n mú wá báyìí o ẹjọ́ ẹ ṣàánú mi o èmi náà gbowó mo wà ní life lánàá yẹn o ẹjọ́ ẹ ṣàánú mi o 100,000 náà fún mi o bò mo ti gbowó yẹn báyìí direct báyìí ni mo rí email direct báyìí padà. Ọlọ́run ò kò ní jẹ́ kí ẹnì kankan nú wa gárin àrìn fẹsẹ̀ sí bó ti rí gẹ́lẹ́ arákùnrin ti sọ̀hún ó fẹ́ fi 100,000 báyìí ó fẹ́ fi san 100 million fún àwọn Fúlàní àgbẹ̀nipa òyìnbó nǹkan rèé tó jáde tó sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wá yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ Sharia law tí gbogbo àwọn èèyàn ń kígbe káàkiri pé àfi kó wọ ilẹ̀ Yorùbá ẹgbẹ́ ohun tí òyìnbó yìí sọ ohun gbogbo ló yà mí lẹ́nu ó sì kàn mí lóminú nígbà tí àwọn tó mú ẹ̀sìn yìí wá fún wa bá lè máa sọ irú ọ̀rọ̀ yìí àwa tó wá mú ẹ̀sìn yìí wá bá kí ló dé tí ẹ̀sìn náà wá gbọgbẹ́ tó bẹ̀ nínú ọkàn wa wípé àfi dandan lá ní ká ṣe ohun tí àwọn èèyàn yìí tí wọ́n fẹ́ kí ni òyìnbó yìí sọ gangan ẹ gbọ́ torí pé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ ní ìlú UK rí ó sì jáde ó sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ ní UK wípé ẹ̀ ń gbélé ọ̀fẹ́ ẹ̀ ń gbégbá yé ọ̀fẹ́ wọ́n kó yín wá ẹ sì wọlé ẹ wá rò wípé ẹ wà di ọba sínú ìlú àwọn léyìí kò jọ rárá ẹ̀gbọ́n ohun tí òyìnbó yìí tó sọ ká tó wá sọ èyí tí yóò kẹ́yìn nínú ọ̀rọ̀ náà. So let me get this straight. You come to a country, you come to the UK, get free healthcare, free housing, free iPhones, free cars, free money. And then you want to turn the country you migrated to into the country you fled from? Makes perfect sense. Jàgbọ́ ohun tí òyìnbó yìí ohun tó ní fún wa bọ́ọ̀ náà ṣe rí gẹ́lẹ́ gangan òyìnbó sì ṣe sọ yìí mo mọ̀ pé Ọlọ́run yóò gbà wá kúrò nínú ètí àkóso lórílẹ̀‐èdè yìí èyí tó dàbẹ́ ni pé a fi máa káàdì rẹ̀ lọ òun leléyìí tẹ́ bá rántí wípé lára àwọn tí wọ́n gbé ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìsìnlẹ̀ school arákùnrin tíṣà èyí tí wọ́n pa ìyẹn àwọn Fúlàní tí wọ́n gé lórí ní ọjọ́ sí bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan sọ wípé àwọn ti fi ìrẹsì àti 500,000 ránṣẹ́ sí àwọn ẹbí yìí wípé wọ́n sì ti gbà ní ọwọ́ àwọn ẹbí ti jáde síta wọ́n ti sọ̀rọ̀ kí ni àwọn ẹbí yìí sọ wọ́n sọ wípé rárá o ìròyìn òfegè ni kódà ìròyìn ẹlẹ́jẹ̀ ni ìròyìn náà wípé àwọn ò gbọ́ kankan lọ́wọ́ ẹnikẹ́ni àwọn sì ti sọ fún wọn pé àwọn ò fẹ́ bí kò ṣe pé òkú ọmọ àwọn tí ń bẹ nínú igbó ni kó bá wọn yọ̀ǹda kí wọ́n sì dá padà kí ni arákùnrin ìwí ẹ fi tẹ̀ra yín ẹ fi gbọ́ ẹ sì fojú ara yín ẹ fèrè eléyìí gbogbo nífi máa ṣe lọ fún gbogbo wa wípé kí a bá ti ń rìn ńkọ́ ká máa wẹ̀yìn kí a sì máa fura nítorí pé ìlú Nàìjíríà ńkọ́ ọgbọ́n ló gbà o kódà àwọn aláṣẹ wa wọn ò lè ṣe ohunkóhun àwọn tá ò pé olórí ni wọn ò lè ṣe ohunkóhun léyìí tó túmọ̀ sí wípé oníkálukú ni yóò dáàbò bò ara rẹ̀ mo sì gbàládùra wípé kógun kò ní kógun sẹ́yìnkùlé ẹnìkankan wa jẹ́ kí a lọ fi fídíò yìí ká fi máa ṣe lọ Benjamin Olúwaṣẹ́gun ló wá pa mí lẹ́rìn òun ló ń jábọ̀ fún ìkànnì Lovers Arenas TV ó tún dìgbà kan náà ná ẹ ṣeun bí ẹ ti ń wò wá àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. ọ̀rọ̀ kan bẹ tó ń jà rìnrìn tí mo fẹ́ clarify rẹ̀ mo dẹ̀ fẹ́ kó yé gbogbo àwọn ọmọ Nàìjíríà pátápátá lórí wípé àwọn kan ń gbéròyìn káàkiri pé ìdílé Mr. Michael Oyedokun tí àwọn terrorist wọ́n pa wọ́n ní wọ́n gba ráìsì àpò 2 àti 500,000 lọ́wọ́ ọmọ president Fọláṣadé Mrs. Fọláṣadé Òjó Tinubu
tó wá s'Ògbómọ̀ṣọ́ níjẹta. It is a pure fake news. Kò rí bẹ́ẹ̀ rárá. She actually sent 500k and 2 bags of rice to them, but the family rejected it. Wọ́n ní àwọn ò fẹ́ owó, àwọn ò sì fẹ́ ráìsì. Òkú ọmọ àwọn tí wọ́n pa làwọn nídìí. So irọ́ pátápátá gbáà ni, irọ́ tó jìnnà sóòótọ́ ni, kò sí òótọ́ kankan níbẹ̀ rárá. Gbogbo àwa tá bá ń gbé fake news yìí káàkiri, ẹ jẹ́ ká ṣọ́ra wa o. Ẹ má tún dákún ìbànújẹ́ tó ti wà nínú ìdílé yìí o. Láti máa gbé kiri pé ráìsì àpò méjì àti 500,000. Ṣé ráìsì àpò méjì àti 500,000 ìní ọ̀dá ẹ̀mí ọmọ wọn tí wọ́n pa padà? Ó lẹ́nìkan gan tó wà ní outside tẹ́ni yẹn ń béèrè fún account number màmá yìí, ìyẹn ìyàwó bàbá ẹ̀, wípé àwọn fẹ́ fi síta láti jẹ́ káwọn èèyàn máa donate owó. Màmá yìí yarí, wọ́n ní rárá, kò sí nǹkan tó jọ pé àwọn ò ní ìdí owó lásìkò yìí. tó gbogbo àwa ṣèbàjẹ́ tá à ń gbéròyìn káàkiri pé wọ́n gba ráìsì àpò méjì wọ́n dẹ̀ gba 500,000 irọ́ ni o. Lẹ́yìn fídíò tí mo ṣe yìí, ẹnikẹ́ni tó bá tún gbé ìròyìn yìí káàkiri, èpè láwọn máa ṣẹ́ fúnrú wọn o. Egbò tó ti wà nínú ọkàn àwọn ìdílé yìí, ẹ má jẹ́ ká tún dákún egbò ọkàn wọn o. Inú ìbànújẹ́ ni wọ́n wà, ẹ má jẹ́ ká tún máa dákún ìbànújẹ́ wọn o. Láti máa gbé kiri wípé wọ́n gba ráìsì àpò méjì wọ́n sì gba 500,000. Lóòótọ́ ló rán obìnrin woman yẹn rán èèyàn láti gbé ráìsì àpò méjì fún wọn, ó dẹ̀ fi 500,000 sí. Ṣùgbọ́n ìyàwó bàbá yìí gangan ló kọ́kọ́ kọ́ wípé kò sí nǹkan tó jọ, àwọn ò fẹ́. Ìyẹn kọ́ ni àwọn nídìí bí òsì òkú ọkọ àwọn, káwọn lè fún ní befitting burial. Àwọn fẹ́ fún ní befitting burial pé kí wọ́n bá wọn gbé òkú ọmọ àwọn ọkọ àwọn. So wọn àgbowó ẹja kíyèsí táwọn sọ o, àwọn ròyìn èké, àwọn fake news, wọn àgbowó wọn sì gba ráìsì o.